tí a wá láti wọ́ọ̀dù kọ̀ọ̀kan láti ọ̀dọ̀ dádàdọ̀gbọ́ àwọn world leaders akínpẹ̀kúṣẹ́ o ẹ̀ sàṣèkiri o a sì ti tẹ̀lé àwọn wọ́ọ̀dù yìí ti yan àwọn kọ̀ọ̀kan tí a mọ̀ ẹni bí alága ẹ̀fọ́lá yìí local government Ifetola òun ló jẹ́ ká wá pé ọlọ́run á jẹ́ ká ṣàṣeyọrí o àní ṣàṣetì kò yẹ kí n sọ̀rọ̀ báyìí níwájú party chairman ṣùgbọ́n èmi ni alága ọ̀fàlága Olamide Owolabi alága wọ́ọ̀dù kẹfà nílùú Ẹ̀fọ́lá yìí káàtì jókòó agbọ́n chairman lọ ní sẹ́yìn. Agbèsè ayọ̀ because kí gbogbo ẹ̀ tó wá lórí kánsílọ̀ kọ̀ọ̀kan làwọn lídà yẹn tá a ti fọwọ́ síwèé tá a ti fún àwọn kánsílọ̀ wa pé àwọn táwọn wá lélẹ̀ o wọ́n rí àwọn lídà wa tó jẹ́ pọ̀ ọmọ ẹgbẹ́ yìí tán yà àkóso wọn sọ́tọ̀ tí wọ́n wá sí wọ́ọ̀lù rárá tẹ́wọ́n lọ kẹ́rò máa lórí oko tẹ́wọ́n pé ìwọ wá tètè kánsílọ̀ jẹ́ ká dàkí ní irú ìyẹn la sọ pé ẹjọ́ pàwọ́ alága fẹ́ rí yín ọlọ́run wá pẹ̀lú yín àbáyọ̀mí oyèbándí ìjàwá gọ́ọ̀nà ó ṣe takuntakun ó dẹ̀ mètò ọmọ náà gbà ní tí kò ní sísú yọ ó ṣe gbúdúgbúdú mẹ́fà àwa ẹ̀fọn pé ní gbogbo wáyé wà lẹ́yìn wẹ̀ o tó sọ̀rọ̀ níwájú yín ẹjọ́ àrọ̀ yín because kò yẹ kí party chairman alága wọ́ọ̀dù ẹ̀fọn kó dúró kí agọ́n chairman máa sọ̀rọ̀ lẹ́tọ̀ rárá ṣùgbọ́n àwa tún bẹ̀ yín ẹ̀wọ́ báyìí ẹ̀yin tó dín náà sẹ́fọ̀ ẹ̀ ti jọ ọmọlúwàbí professional ìṣe ọmọlúwàbí pẹ̀lú máa ń jà fáláyé pé ẹ kú iṣẹ́ o ọlọ́run wa pẹ̀lú yín o ó kí àwọn yóò ti jà wá gbogbo àwọn lídà wa tó ti fọ̀rọ̀ sí wa lẹ́nu láti ilé ó kí wọn pé wọ́n kò tẹ́ o ṣe mọ̀ pé ìgbà tó pé èmi tó sọ̀rọ̀ ní Olamide Owolabi alága wọ́ọ̀dù kẹfà nílùú Ẹ̀fọ́lá yìí agbọ́n chairman tí mo gbẹnu àwọn gbogbo world chairman sọ̀rọ̀ nílùú Ẹ̀fọ́lá yìí ṣe mọ̀ pé ìgbà táwọn lídà wa ta ti parapọ̀ rọ́ọ̀sì wọ́n ti sọ fún aláàbí state pé ká lọ gbé ẹni tí ọkàn wa bá yàn
gbogbo ẹ̀fà láàyè local government gbogbo àwọn leader wọ́n fa Ifetola fún wa àwa tí ó jẹ́ alága àwa náà fìfẹ́ gbà á ó sì ó wọlé àbí ó wọlé wọ́n ti fàṣẹ yẹ fún wa bí gẹ́gẹ́ bí igbákejì alága ẹ jọ̀ọ́ àwa ẹ̀yin alága mẹ́wẹ̀ẹ̀wá kí alága wa tó sọ̀rọ̀ máa fẹ́ kẹ́ bá wọn ṣàdúrà fáwọn ní ṣókí. oríire Rhoda Abíọ́lá oríire ajẹ́ ti gbogbo wa inú wa dùn mò ń gbẹnu àwọn obìnrin sọ̀rọ̀ inú wa dùn pé ayọ̀ wá fún àwọn stakeholders àti àwọn women leaders mò ń gbẹnu wọn sọ̀rọ̀ wípé inú wa dùn fún ẹni tó ti ẹ̀ tá a gbé tá a fà kalẹ̀ Ifetola Ola ẹgbẹ́ orúkọ náà ẹ̀yà àgbápè mẹ́tí ò lẹ́tọ̀ọ́ mẹ́tí ò sẹ́tọ̀ ń bẹ̀ ẹni tó gbé fún wa nìyẹn àwa bá a dẹ̀ jẹ́ obìnrin lẹ́sùn á ti fìgbàjá wa a fi gbé kùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ohun rere a máa wọ̀ lọ́wọ́ àwọn obìnrin náà á jẹ àǹfààní yìí pẹ́ ọmọdé àti àwọn ọ̀dọ́ wọ́n á jẹ àǹfààní yìí pẹ́ Ọlọ́run á dúró tì wá àárí ti wá ṣe ní orúkọ Jésù ìjọba bá kò ní bàjẹ́. Èmi local government party chairman Efon popularly known as Miracle ló ń sọ̀rọ̀. Our ESCO local government ESCO our lawai. This house is my women leader. That's my secretary and that is my youth leader. A fi tìfẹ́tìfẹ́ a fi dé iṣẹ́ tá a ṣe a fi ń lè lárugẹ láàrin Ifetola àtàwọn chairman and Oluseye as our vice chairman. So inú wa dùn sí ayọ̀ wa dẹ̀ kún nítorí pé àsìkò wa ló délẹ̀ yìí Ọlọ́run dẹ̀ ti fún wa ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú àpèsè yìí ṣe o. Thank you. Ìpẹ̀lẹ́ ọmọ olóye òkè kọ́ máa láàyè tilé ogun ẹ̀dúlé àwọn ẹ̀fọn kú mọ́yẹ lọ́mọdé lágbà lulẹ̀ lóko ibi abíní náà ṣe ìmọ̀ọ́mọ̀ gbàgbé ulé ẹ̀fọn. ẹ jẹ́ kí n sáré fi ìròyìn ayọ̀ yìí tó yín létí kí n tó kúrò lórí ètò ìfáínálì lénìí. Ilé tuntun kan tí wọ́n ṣẹ̀ kọ́ parí nílànà ìgbàlódé ó wà fún títà nílùú Adó Èkìtì. Remi Johnson Estate ó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Pastoria lọ́nà Ìkẹrẹ́ nílùú Adó Èkìtì. Wọ́n ti kọ́ ilé yìí parí nílànà tìgbàlódé. Gbogbo nǹkan pátápátá tó jẹ́ tìgbàlódé tó yẹ kó wà nù ilé ló wà nù ilé náà. Mini duplex ní pẹ̀lú yàrá mẹ́rin àti extension room and parlour self-con lọ́wọ́ ẹ̀yìn nínú compound tó dáa. Gbogbo àwọn nǹkan mèremère ìgbàlódé tó yẹ kó wà nù ilé fully furnished ni. Tó kàn jẹ́ wípé kẹ́ẹ̀kan moving yàtọ̀ sí àga àti àwọn aṣọ pẹ̀lú bẹ́ẹ̀dì yín nìkan tẹ́ ẹ máa kó wọlé. Wọ́n kọ́ ilé yìí fún gbígbé àti fún commercial. Ẹ lè máa fi ṣe service apartment tàbí hòtẹ́ẹ̀lì tàbí hospital tàbí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ lò fún ẹ tún lè gbé. Eléyìí tẹ́ fi máa ń kó owó fáwọn èèyàn wípé kán bá yín kọ́lé tó sì jẹ́ pé wọ́n máa lù yín jìbìtì ready made nílé yìí wọ́n ti kọ́ síbẹ̀ ní àyíká tó dáa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ilé yìí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ láti rà 0703 105 1831 nọ́mbà tẹ́ ẹ pè sí nìyẹn 070 3105 1831 tàbí 081 34 111 375 081 34 111 375. Like I said, kò tán síbẹ̀ ìkejì rèé tó tún wà pẹ̀lú ẹ̀ ìyẹn ni room and parlour self-con. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ federation.